tọ́ sí ànábì. ọlọ́run kò tọ́ sí Muhammadu. àti àwọn tí wọ́n gbàgbọ́ ní àti òdodo. àwa mùsùlùmí lódodo. pé kí wọ́n tọrọ àforíjì fún àwọn ọ̀ṣẹ́bọ. káwá tọrọ àforíjì. ẹjọ́ ṣáwọn àáfàá yóò kí ń ka àyà yìí ni. wọ́n gbàgbé. ìwé orin náà máa ń kà. ìwé ló máa ń kà á. afọlákẹ́ ẹ̀kọ́ sọ pé afọlákẹ́ àwọn ńlákẹ́ ara àwọn ńlákẹ́ ẹ̀ sọ pé ìwọ ò ní ti àlè. ọlọ́ni kò tọ́ sí ànábì. kò tọ́ sí Muhammadu. àti àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo àti wípé àwa mùsùlùmí lódodo. kí wọ́n kí ó tọrọ àforíjì fún àwọn ọ̀ṣẹ́bọ. ká máa wá ṣàdúrà fẹ́ni tí ò kírun. yóò fẹ́. ọlọ́gbọ́n bá fẹ́. bí wọ́n jẹ́ ẹbí tí ó súnmọ́ wọn. kó jẹ́ bàbá ẹ kó jẹ́ ìyá ẹ kó jẹ́ ẹ̀gbọ́n ẹ kó jẹ́ àbúrò ẹ. lẹ́yìn tí ó ti hàn sí wọn pé dájúdájú àwọn ọ̀ṣẹ́bọ ní èrò iná. ọ̀pọ̀ ọmọ lọ́la àwọn eléyìí. bí èèyàn bá ti kí ọ̀fọ́ náà kẹfìrí ọ̀ṣẹ́ pọ̀ ni. ẹ jọ àfirúfirú. bọ́lá ti rírú. inú iná. inú ilé ìlọ́jú ẹ̀ fún ẹ náà. ẹ wá lọ ṣàdúrà wèrè jọ mẹ́ta. àwọn tó sisi jú èmi tó ń lọ fún. kí wàá ní jẹyìn. kí ló kàn yín bẹ́ẹ̀. ọ̀sìn gòdè. kàkẹ́ máa ṣàdúrà fáwọn ọmọ tó fi ilẹ̀. dúkìá tó fi ilẹ̀ kó má parẹ́. kí àwọn ẹ̀jẹ̀ èèyàn láyé. ẹ lọ ṣàdúrà fún ọ tó ti kú. tó ti mọ ibi tó wà. tó ti lọ sáàyè ẹ̀ jẹ́jẹ́. ọlọ́wà ni. àti kí o sì máa sọ wípé olúwa mi. ọlọ́run. bá mi kí àwọn òbí mi méjèèjì. àwọn òbí mi méjèèjì. gẹ́gẹ́ bí wọ́n ti kẹ́ mi nígbà tí mo wà ní kékeré. àdúrà tó máa ṣe tó bá dàgbà sí ẹ lọ́wọ́ nìyẹn. bí ọlọ́run bá jọ̀ọ́ra ẹ lọ́jọ́ alẹ́ wọn yìí o. àdúrà yẹn ṣe tọrún o. táyé ni o. wọ́n bá kú kọ́ o. táyé ni o. pé bàbá mi tó ń ṣàwo. ìyá mi tó lọ ṣọ́ọ̀ṣì. bá mi kí ọmọ ẹkẹ́ mi kékeré. fìyà jẹ mí kékeré. fìyà jẹ mí kékeré. báwa fìyà jẹ òun náà o. ṣé ọgbádùn ayé méjì ni. bẹ́ẹ̀ni. ìwọ tó gbọ́mọ oṣù méjì sílẹ̀. tó ya tí ìyá jẹ ọmọ yẹn fọ́dún mẹ́wàá kó tó gbádùn. tó bá ń ṣàdúrà yẹn pé ọjọ́ alẹ́ máa léwu o. màá gbé ọ náà lẹ̀ lọ́jọ́ alẹ́ ni. bàbá náà tó kọ́ ọmọ tó kọ́ máa ṣìyàwó lẹ̀ tó ní ẹ máa lọ torí ìyàwó mi-ín ẹ bá yà yín ẹ̀kọ́ sí lọ. náà ọmọ ẹ wá láre fọ́dún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. ọlọ́run gbọ́ ìwọ náà máa ráre fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó kù láyé. èpè kó àdúrà lọ ṣe fún ẹ. olúwa ọ̀rọ̀ tá a máa sọ tá a bá ti kírun tán ni pé. bá mi kí àwọn òbí mi méjèèjì. bá mi ké bàbá mi tó ti dàgbà. bá mi ké ìyá mi tó ti darúgbó. gẹ́gẹ́ bí wọ́n ti kẹ́ mi nígbà tí mo wà ní kékeré. àtìlọ àti gbọdọ̀ fi kún. gbogbo àsọgbọ́nà bá mi ké ẹ̀kọ́já pé wọ́n pé yóò kọjá kan gẹ́gẹ́. Exactly. bí wọ́n ti kẹ́ mi ní kékeré. bọ́ọ̀ ṣe ń jẹ jábọ́ kànga. bọ́ọ̀ ṣe ń fibi pa mí. wọ́n yẹ fún mi láṣọ wọ̀ tó ń ké bá mi ké àwọn náà. bá mi ké wọn o. wọ́n yẹ fìyà jẹ mí kékeré. wọ́n gbé mi lẹ̀ bọ́kùnrin mi sá lọ. tí bàbá kó mi lẹ̀ fún yá ta lọ́ fọlẹ̀ tá à ń fọ ẹ káka tó jẹ́ èèyàn. bá mi fìyà já ọlọ́jà alẹ́ wọn ìtumọ̀ ẹ̀. ẹ̀kọ́ róbì ẹ̀ róbì míì. ẹ wá pé sáwọn ilé yóò lọ́mọ ni. wọ́n lọ́mọ. wọ́n làwọn lọ́mọ tó yàn. gbàdúrà tó mọ̀ ń ṣe ló gba ayé wọn jẹ́. Allah. ẹ̀yin abímọ bá wò ayé yìí ti ta. abímọ má tọ́jú. ayé yìí ta. ìwọ obìnrin tó kọ́ mẹ́rin tó sá lọ ayé ẹ̀ ta. ìwọ ọkùnrin tó gbàgbé ọmọ sọ́dọ̀ obìnrin ayé tiẹ̀ náà ta. àdúrà tó máa ṣe fún ẹ lọ́jọ́ alẹ́ rẹ̀. olúwa mi. káì. bá mi kí àwọn òbí mi méjèèjì. gẹ́gẹ́ bí wọ́n ti kẹ́ mi nígbà tí mo wà ní kékeré. ọlọ́run ní
tìyá torí ọmọ. Kí bàbá wa jẹ́ Christian, kí ìyá wa jẹ́ aláwo, kó jẹ́ oníṣẹ̀ṣe, kó jẹ́ abọ́fá, kó jẹ́ onígbẹ̀lẹ̀, kí wọ́n wá jẹ́ mùsùlùmí. Wọn ò ń ṣọ̀tá ẹ̀ o. Màá tún kọ ẹlẹ́kọ̀ọ́ yẹn o. Ó ní bó ṣe máa bá wọn lò ní o. Ìrẹ́ Ọlọ́run ní ìwọ. kò ní rí àwọn ènìyàn kan Ọlọ́run náà ní rí àwọn èèyàn kan láyé. tí wọ́n gba Ọlọ́run gbọ́ Ẹ máa gbọ́. lódodo àti ọjọ́ ìkẹyìn. Àṣé kéèyàn jẹ́ mùsùlùmí. Ọlọ́run náà rí rúrò. Ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan tí wọ́n gba Ọlọ́run gbọ́ lódodo Àwa kásìkórí àti ọjọ́ ó ìkẹyìn ní rírun wa. tí wọn yóò Ọlọ́run lódodo àtọjọ́ tá a gbà lọ́run sàré. ní ìfẹ́ sí ẹni tí ó tako Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. Táwọn agbé ayé wa lọ́wọ́ ẹ tí ò ń ṣe mùsùlùmí. Bí ó fẹ́ Ẹ gbọ́ mi yé. àgbáyé Táwọn agbé ayé wa lọ́wọ́ ẹ tí ò ń ṣe muslim. Táwọn fọkàn báyìí ní pé èèyàn rẹ̀ irọ́ o. Tó bá rí èèyàn bẹ́ẹ̀ tó fara ti ẹ tí ò ń ṣe muslimu kò ń ṣe muslim. Ẹjọ́ tí màá yà ẹ̀kọ́ nìyẹn. Ọ̀rọ̀ wọ Muhammadu. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Ẹ bọ́ọ̀ ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ẹnikẹ́ni tó bá rí tó bá yọ́nú tó fọkàn balẹ̀ lórí ẹni tí èyí ṣe mùsùlùmí kò ń ṣara yín. Ìtumọ̀ ènìyàn náà. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Àti ó tún wọ́n túmọ̀ sí pé irun tó ń sọ̀rọ̀ ní kèfèrí náà tún wà. Àbá ògbómọ̀ kírun. Tí gẹ̀ẹ́sì mi. àgbáyé Àti àwọn ìpínlẹ̀ ànábì sọ pé yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí ìlú kíkiri. Rasulullahi sallallahu alayhi wa sallam la farqa bayna al-muslimi wal-kafir Illa bis-salah. illa bis-salah. Àdìsá lábì ní àbí. Ọlọ́run wa ló tún wá jù yẹn lọ. Ọlọ́run ló jù yẹn lọ. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Ọlọ́run ní tó bá rí àwọn èèyàn kan tí wọ́n gba Ọlọ́run gbọ́ lódodo àti ọjọ́ ìkẹyìn tó láwọn gbọ́ náà gbọ́ àtọjọ́ kẹyìn. tí wọn yóò ní ìfẹ́ sí ẹni tí ó tako Ọlọ́run àti òjíṣẹ́ Wọ́n rẹ̀. nífẹ̀ẹ́ sẹ́ni tó takò Allah àti Muhammadu. Bí ó fẹ́ Ṣẹ́gbọ́n kì í ṣe Muslim nìyẹn. Gbogbo ẹ tó bá nífẹ̀ẹ́ sí ẹni tó takò Ọlọ́run àtòjíṣẹ́ kèfèrí ni ẹ. Ṣé ìwọ kàbára ẹ ni? Áyà yìí ni ìbá mi tútù. ìrẹ́ Ọlọ́run wa Muhammadu. kò ní rí àwọn ènìyàn kan Ó ní àwọn èèyàn kan tí ó gba Ọlọ́run gbọ́ lódodo tó wá láwọn gbọ́ náà gbọ́ lódodo àti ọjọ́ ìkẹyìn àti ọjọ́ ọ̀dájọ́. tí wọn yóò ní ìfẹ́ Wọ́n wá nífẹ̀ẹ́ sí ẹni tí ó takotọ Ọlọ́run àti sí ètò òjíṣẹ́ ìṣàkóso rẹ̀. Ọlọ́run àtòjíṣẹ́. Wọ́n wá ní Bí ó fẹ́ bí àwọn jẹ́ àwọn bàbá wọn. kódà kó má tiẹ̀ jọ rẹ̀, kó má jẹ́ neighbor, kó má jẹ́ aládùúgbò ẹ̀, kó jẹ́ bàbá tó bí ẹ̀. Tàbí àwọn ọmọ wọn. Àbọ̀mọ tó bí Tàbí òkìrun bí ó ṣe mùsùlùmí. tàbí àwọn arákùnrin wọn. Àbáwọn fámìlì ẹ̀ Tàbí àwọn ìbátan wọn. àbí ìbátan ẹ̀. Àwọn wọn ni Wọ́n láwọn yẹn o. ni Ọlọ́run ti fi ìgbàgbọ́ rinlẹ̀ sí ọkàn wọn. Ẹ̀dá tọ́lọ̀ tóbi. Ọlọ́run lẹ́nikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá nífẹ̀ẹ́ sí ẹ tí èyí ṣe mùsùlùmí dọ́ba kèfèrí ni o. Kèfèrí sámú ni. Àyè máa ń bèèrè bèèrè kó kíá. Wọ́n ti dádì mi wọ́n ṣe Muslim. Aláwo ni wọ́n. Mọ́mì mi Christian ni wọ́n. Wọ́n ti ta ọ̀rọ̀ wọn bámú. Ó kò gbọ́dọ̀ jágbe mọ́ wọn. Ọlọ́run òbí ẹ jẹ́ lọ sánúkò olórí ikú. Májọba yàtọ̀ ọ̀run ẹ jẹ́ o. Òbí ẹ lòbí ẹ. Óbí ẹ jẹ́ Christian kó ṣe ṣòro ẹ o. Ṣòro tọ́lọ̀ ni o. Bẹ́ẹ̀ni. Óbí ẹ jẹ́ aláwo. Ìṣòro tiẹ̀ kọ́ ìṣòro Ọlọ́run ni o. Òun àtọ́lọ́ yẹn ní problem ó ṣèwọ. Ìwọ gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ
ṣùgbọ́n ẹ wá wọ̀ ọlọ́run fi plus sí. ṣùgbọ́n o. kí o máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé. ẹ wọ lóhùn náà. máa sọ̀rọ̀ tó máa pọ́n ẹ níwájú wọn. àti kí o sì rẹ ara rẹ nílẹ̀ fún wọn ní ti àánú. ẹjọ́ sọ́nà ọ̀la kí wọ́n sì kírísítẹ̀ ní ìyá ẹ̀ máa jẹ́. tó bá ti jẹ́ òun ló bí ẹsẹ̀ kí n túbọ̀ máa bá lòrè o. kò bá jẹ́ kírísítẹ̀ kò bá jẹ́ aláwo ògùn ẹ̀ o. aláwo náà aláwo kírísítẹ̀ náà náà ni o tiẹ̀ kọ́ o. wọ́n á máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lú dádì mi. lédi tẹ́ ń lọ ìkílẹ̀ rí gbà ń bẹ̀. gbẹ́nu sọ̀hún ọmọ burúkú gbẹ́nu sọ̀hún. wọ́n máa fi style ṣe wàásù fún wọn bí wọ́n mọ́ra báwọn sọ̀rọ̀ tútù. ṣé wàá rí nǹkan ẹyọ kan bá agbára yà yẹn tẹ́ẹ̀ ní fi ta sí wọn tẹ́ẹ̀ ní bá wọn ṣe ni pé ọmọ mi agbọ́dọ̀ jọ bọ̀ ṣàyí ni no bí tẹ́tí lè pín gàrí nìyẹn má bà á lọ ṣọ́ọ̀ṣì láyé gbẹdẹ́nu ọ̀nà padà kódà tó máa ń ṣe kó bá ní kó dúró ń ta má bà wọlé o má bà wọn jó o tó tí kò bá ká ẹ mọ́ mi wàá wọná wàá jìyà ẹ má wọlé tó ń ta páàkì síta ìwòyìn dírẹ́bà màmá àti bàbá ẹ kọ̀tẹ́ sí àsẹ́yìn tọ́yì sílẹ̀ máa sùn lọ. wọ́n bá ti dé Jamiu ẹ̀lò oyánlé kan wọlé gbé wọn padà sílé. má bá wọn ṣe o nǹkan ẹyọ kan tó lè gbọ́dọ̀ bá wọn ṣe nìyẹn má bá wọn ṣọ́ọ̀ṣì má bá wọn lédì. wọ́n kò yẹ ibi tẹ́ ẹ ti nípìn ìyà nìyẹn lẹ́yìn ọgbọ́n tó kù ẹ̀tọ́ wọn ni o báwọn ẹ ṣorí burúkú ẹ̀tọ́ wọn ni báwọn sọ́ọ̀tù fásitì Quran 14:13 gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ọmọ náà ni wọ́n Quran ló sọ bẹ́ẹ̀ tí ó bá lè gbàgbọ́ kèfèrí ni ẹ́ Quran 14:13. àti pé ẹnikẹ́ni tí kò bá gba Ọlọ́run gbọ́ tí kò bá gba Allahu gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ àti Muhammadu dájúdájú a pèsè iná eléjòfó sílẹ̀ fún àwọn aláìgbàgbọ́. àti pèsè iná Jahannamọ̀dé wọn wọ́n ṣe kú ọ̀rọ̀ àpáàdì ló ń lọ ó kílẹ̀ àkúrà ló sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ kí wàá làdúrà ọjọ́ mẹ́ta máa lọ ṣe fókù Ọlọ́run ní gbà á tẹ́ẹ̀tún jẹ́ ìyà bẹ́ẹ̀ lọ ṣe wájú Ọlọ́run ẹ wá tẹ lọ ṣe ìjọ àmì ẹ lọ túbà o ẹ lọ sí ìgbà tó pọ̀ wọ́n ìbá foríjì ọ̀yẹ́ ẹ̀tọ́ iná wò aláìmájìyà ẹ̀.